ọ̀rọ̀ yìí ó ẹni máa bá wa sọ̀rọ̀ yìí ó wà ní sẹ́ǹsì tó gbórí ọ̀rọ̀ yìí ó ẹni máa bá wa sọ̀rọ̀ yìí ó wà ní sẹ́ǹsì tó gbórí yàlúwé. Wọ́n nítorí ọjọ́ òrègùn òun la ṣe ń ṣoore, bẹ́ẹ̀ ni àní nítorí ọjọ́ ọjà báyìí òun náà la sì ṣe ṣàánú ká lè bá àríre gbòsè wípé àdàbí ọmọ Yorùbá ṣe ti gbọ́, tẹ́ ẹ bá ti gbọ́ wọn ò gbé yín débẹ̀. Ẹ wo gbogbo rògbòdìyàn, ẹ jẹ́ kí gbogbo èèyàn farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ètò yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá sì ti rí ẹ bá mi share ẹjọ́ dọ́dọ̀ gbogbo àwa àtàwa tá à ń sọ pé tó olóyè Sunday Adéyẹmọ òun làwa tẹ̀lé, àtàwọn tí bá Gani Adams àtàwọn ọkọ̀ tí ìbá kùn lọ́hùn-ún. Ẹ wá gbọ́dì ìdí ọ̀rọ̀ ó ń bẹ ń bí. Ìbá Gani Adams ti jáde látọ̀hún agbẹnusọ wọn ìdí àtòore tí wọ́n ṣe fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti fún gbogbo ìran Yorùbá. Kódà wọ́n mà ní wọ́n lẹ́lẹ́rìí. Ẹ gbọ́, wọ́n ní Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ẹlẹ́rìí àwọn ni. Ọmọ Yorùbá ẹ má jẹ́ gbà yín lásìkò, ẹ kọ́kọ́ wo fídíò yìí. Òun rèé, mo ń padà bọ̀. Òun rèé. Ọkàn táyé ti ń ṣe ọmọ kékeré kan pẹlẹbẹ kan báyìí ó jáde ló ní kí ni ààrẹ ṣe nígbà tí wọ́n arrest Sunday. Orí ààrẹ máa mú ẹ àti wọ àti Sunday ẹlẹ́dàá rẹ máa dá fún ẹ. Bàbá Akíntóyè wà láyé, wọn ti kú. Ẹ bèrè lọ́wọ́ Bàbá Akíntóyè pé nígbà tí wọ́n kọ́ invade ilé Sunday nígbà yẹn ṣáàrẹ ò pé wọn, ààrẹ pè wọn, ààrẹ issue statement, wọ́n condemn ẹ. Ààrẹ ṣe several video ní ààrẹ ṣe láti lè fi condemn arrest yẹn. Ààrẹ ṣe several videos láti lè fi appeal sí àwọn ọba ilẹ̀ Yorùbá láti dìde àtàwọn àgbàgbà ilẹ̀ Yorùbá sí ọ̀rọ̀ Sunday. Ààrẹ didn't stop at that. Ààrẹ pé coordinator wa kan tó wà ní Kútọ́nù Tolúlàṣẹ náà pé ẹ lọ béèrè, kò sí anybody tó bá wà ní Kútọ́nù kẹ́ ẹ béèrè tó ń jẹ́ Tolúlàṣẹ. Máa sọ secret yẹn, máa kọ́ sọ yẹn fún yín, kò yẹ kí n dárúkọ ẹ máa sọ fún yín. Ààrẹ pé kó bá wọn coordinate àwọn ọba tó wà ní Kútọ́nù, gbogbo àwọn ọba Yorùbá tó wà níbẹ̀ yẹn, because òun ló máa bá coordinate àwọn ọba tá a bá fẹ́ ṣe ọdún Olókun festival. Kó bá wọn coordinate wọn, wọ́n dẹ̀ coordinate àwọn ọba yẹn. Fídíò ẹ̀ wà, ṣẹ́ ẹ̀ rí ni. Orí pẹ́ àṣírí gbàgbé. Ààrẹ pé àwọn ọba yẹn, wọ́n dẹ̀ bá àwọn ọba yẹn sọ̀rọ̀, wọ́n ní kán lọ ṣe press conference, kí wọ́n appeal sí president alone, kán release Sunday Igboho. Àwọn pípọ̀ yẹn dẹ̀ ṣe press conference. Ẹ lọ wo date of the press conference. Wọ́n dẹ̀ push ẹ̀ tó fi débi tó yẹ kó dé. Ẹ lọ wo date of the press conference. Within 14 days wọ́n dẹ̀ release Sunday. A ní orí ààrẹ adá fún yín, ẹlẹ́dàá ààrẹ máa dá fún yín. Lẹ́yìn tí wọ́n release Sunday, ẹ béèrè through platform tí ààrẹ dá sílẹ̀ àti àwọn kan àtàwọn ẹgbẹ́ kankan tó ń kọ́kọ́ra wọn, àwọn bíi 4 tí wọ́n dá sílẹ̀ tán pé ní YOV, Yorùbá One Voice. Ààrẹ rèrè sí owó pẹ̀lú àwọn èèyàn wọn, àwọn ẹgbẹ́ wọn. Yorùbá One Voice yìí o, wọ́n pe Sunday sí nígbà yẹn o, wọ́n hàjẹ́ sínú gúrùpù yẹn o, kò sọ̀rọ̀ kan rí mẹ́. Ètí mo mọ̀ tó dájú ni pé ẹ̀dá yòówù tó bá ń ṣeré láyé tó máa dámà bá ń ṣépè fún, iṣẹ́ owó ẹ̀ a máa ṣàdúrà fún. Ẹ̀dá yòówù tó bá dẹ̀ ń ṣèkà láyé tó máa dámọ̀ tí wọ́n bá ń ṣàdúrà fún, iṣẹ́ owó ẹ̀ a máa ṣépè fún. Ẹ jẹ́ ká bá wa túbọ̀ tán. Ẹ wo àtúbọ̀tán, a máa gbogbo wa, a máa dàgbà, a máa darúgbó,
a máa rí tó máa gbẹ̀yìn ààrẹ, a máa rí nǹkan tó máa gbẹ̀yìn Sunday. ẹni tó ń ṣe dáadáa tó ń ṣòótọ́ nínú ààrẹ àti Sunday, alálẹ̀ Yorùbá á dà. ẹni tó nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn nínú ààrẹ àti Sunday, alálẹ̀ Yorùbá á dà. ẹni tó ń parọ́ tó ń lu jìbìtì torí àpò ara ẹ̀, wọ́n dá owó ẹbí lọ́wọ́ ìyàwó Sunday tí wọ́n kówó fún. wọ́n pe lọ́ọ̀yà Sunday, wọ́n pe ìyàwó ẹ̀, wọ́n ní àkáǹtì ìyàwó ẹ̀ bábáyìí nìkan sanwó sí, wọ́n dẹ̀ sanwó síbẹ̀. ìwọ ọmọ ìkéré tó ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ tó ń dá sí nǹkan tí ó kàn ẹ́ torí èlò náà fún ẹ, èlò náà fún ẹ torí kó gúrò péjì ẹ. ẹ̀dẹ̀ tí wọ́n pẹ́ agúnmu òwò láàrẹ. gbogbo àwọn tí ẹ̀ ń gbọ́ lénìí tí wọ́n ń blog lénìí kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí bú ààrẹ, ṣé ẹ gbórúkọ wọn rí? ẹ gbórúkọ wọn rí? èyí tó pẹ̀rẹ̀ ń pásítọ̀ tó tún yá tó tún lóhun tó ń ṣoògùn tó lóhun wà lẹ́kìtì, ṣé ẹ gbórú ẹ̀kọ́ ẹ̀ rí? ààrẹ ló fi ń ta yín kiri. tó bá ti wò sùsùsù báyìí pé òun nídìí owó àbó òun fẹ́ kí gúrò péjì òun gúrò kan gbórúkọ òun, orúkọ ààrẹ ló máa mú. tó bá ṣe program méjì ó bá dárúkọ ààrẹ, ta ló tiẹ̀ ń gbọ́? ààrẹ ni ẹ máa ṣe lọ. pẹ̀lú gbogbo nǹkan tí ààrẹ ṣe yẹn, ẹni kí láàrẹ ṣe fún Sunday, nǹkan tẹ́ ń sọ nìyẹn. wọ́n máa àwọn bàbá Yorùbá, àwọn bàbá Yorùbá Adébánjọ àti àwọn gbọ̀ǹkà, wọ́n máa invite Sunday sílé ààrẹ, wọ́n máa bá sọ̀rọ̀ ńbẹ̀, wọ́n máa ní nǹkan tó máa sọ. anyway, nǹkan tí mo máa sọ fún yín, àbọ̀rọ̀ tó fọlọ́gbọ́n torí àkókò òun ni wípé ẹ wise. àwa tún dúró o, episode May same May tí Sunday máa tún gbé jáde, àtún dúró à ń retí what next. à ń retí nǹkan tí Sunday tó máa gbé jáde o. ìyẹn mo fi sọ wípé tí máa fi parí program yìí òun ni wípé Sunday à ń retí same May tó máa tún gbé jáde o. Sunday Fẹnugba Nation, Sunday ehoro, Sunday Igbóọrà, Sunday. ẹ káàbọ̀ padà. ọmọ Yorùbá ṣe bẹ́ẹ̀ ti gbọ́? ẹ gbọ́, ṣé Ìbà Gani Adams àwọn ni wọ́n dúró fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà nígbà tí wọ́n àrẹ́sì wọn sí Kútọ̀nù? ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o, tí bàbá yìí sọ nígboro ẹnu yìí ni mo ṣe sọ ṣáájú wípé nítorí ọjọ́ ọjà là á ṣe é sìnrègún. ìrègùn ti dé báyìí. wọ́n ní Ìbà Gani Adams ó kọ lẹ́tà, wọ́n ṣe fídíò, kódà gbogbo wa la fi tí ara wa gbọ́ wípé wọ́n pe arákùnrin kan tó ṣe ọba nílẹ̀ Kútọ̀nù, èyí tó mú kí àwọn ọba Yorùbá kí wọ́n ó lè dìde sí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ. pé wọ́n sì ṣe bẹ́ẹ̀ títí tí wọ́n fi rí i pé wọ́n dé ọ̀dọ̀ pírẹsidẹ́ǹtì ilẹ̀ Kútọ̀nù. bóyá àfi kí olóyè Sunday Adéyẹmọ kí wọ́n ó dìde kí wọ́n wá dìbọ́ǹkì ẹ̀. àmọ́ wọ́n dìde, wọn ò dìde. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin tọ́rọ̀ tó wà nílẹ̀ yìí yé ẹ̀ ó ti yé mi, ó yé ẹ̀yin náà. ṣé àwọn ni àbẹ́lòmíì? kódà wọ́n tún fẹ́ fi bàbá kọ́ bọ́dì o. bàbá wa Professor Banji Akíntóyè, wọ́n ní ká béèrè lọ́wọ́ bàbá, àti ẹ̀dúpẹ́ tọ́jọ́ wọ bàbá náà ní àbéèrè. kódà wọ́n ní àwọn fún wọn lówó, owó tó tó owó tí àwọn ẹgbẹ́ Yorùbá One Voice, YOV, Yorùbá One Voice Group, tí wọ́n dájọ́ pé kí wọ́n kó fún olóyè, wípé inú àkáǹtì ìyàwó olóyè ni wọ́n kó owó sí. gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ á máa rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́. ẹ jẹ́ ká máa rántí wípé àwa tá a bá ń sọ̀rọ̀, àwọn kan wà tí wọ́n mọ̀ ọ́ gbọ́ o, òye sì yéra wa jura wa lọ. gbogbo èèyàn lọ́jọ̀gbọ́n,
ṣùgbọ́n ńgbà míì gbogbo èèyàn kọ́ lọ́pọlọ ẹ̀ confam. Ẹ gbọ́, ní báyìí wọ́n ní àwọn kówó fún ìyàwó olóyè Sunday inú àkáǹtì ẹ̀ ni wọ́n san sí. Ẹni bá máa bá mi wádìí, èmi ò lè wádìí, wọn mọ̀ ń pa àwádìí. Ẹni kó fi àkáǹtì léde o. Àkáǹtì nọ́mbà tí wọ́n sanwó sí, èèlò ni wọ́n san. Kódà wọ́n ní lọ́ọ̀yà olóyè Sunday Adéyẹmọ mọ̀ ọ̀pá ẹ̀. Ẹ̀yin náà kúkú gbọ́ nínú ọ̀rọ̀ wọn. Kí má wulẹ̀ máa túbọ̀ ṣe àtúnwò àsán mọ́. Àmọ́ bí tèmi ń lọ rèé, kí làwọn ará bí ìfẹ́ gbà lọ́wọ́ ọ̀rọ̀ Yorùbá tó fi jẹ́ pé gbogbo ìgbà nínú bíbí ìṣá wọ́n tún gbẹ̀yìn débẹ̀ ó kùn ó tí ì gbọ́ nǹkan kan o. Ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ téèyàn bá sọ kó máa rántí pé èsì wà. Bẹ́ẹ̀ ni orin bàbá wa olóògbé Síkírù Àyìndé Barrister ó ní ibi àwọn kan ń bú wa tó ń bú wa, níbi àwọn kan ń bú wa, àwọn kan ń bẹ lẹ́yìn tó ń fẹ́ tiwa, ibi ọ̀tá kan ń ṣọ̀tẹ̀, àwọn kan wà tó fẹ́ wá dénú o, ilé ayé lẹ́ẹ̀rí hàn. Ibi tí àwọn kan ń bú olóyè Sunday, àwọn kan ń fẹ́ tiẹ̀. Àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ọmọ Yorùbá ni wọ́n yàn láàyò. Ẹ wá wo ìgbésẹ̀ táwọn ọmọ yìí, àwọn arákùnrin yìí tó ń gbé. Ẹ bá mi wojú arákùnrin tí mo fẹ́ fi wò yìí dáadáa. Gbogbo ohun ìmúṣagbára tá a gbélé lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá láti fi defend ilẹ̀ Yorùbá, ó fi ń kọjú ìjà dáàrin Yorùbá ni. Ó tó àkókò tẹ́yàn kábíyèsí wa gbọ́dọ̀ dìde sọ̀rọ̀ yìí. Ẹ wo fídíò yìí náà, mò ń padà bọ̀ torí pé àwọn èèyàn náà fún lésì ẹ̀. Bẹ́ẹ̀ ni àgbàlagbà tó bá ti lẹ́ṣẹ̀ láǹgbà ọmọ kékeré ó fi kíní abẹ́ ẹ̀ òun ó fi ṣeré. Bẹ́ẹ̀ ni ẹni bá ti jà àgbà tó bá jẹjẹ wẹ̀yìn fúnra ẹ̀ ní orúgbẹ́ ẹ̀ délé. Bẹ́ẹ̀ bá sì ṣe sọ àgbàdo mọ́dì adìrẹ máa yọ owó ẹ̀. Ẹ̀yin lẹ fà á, ẹ̀yin lẹ fà bùkún lẹ́sẹ̀, ẹ sorun wájú pọ̀ mọ́ ti pàkọ́. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ, mò ń padà bọ̀, òun rèé. Báwa dẹ̀ ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ pé wèrè ni ẹ́, o ò mọ nǹkan tó ń ṣe, tó wá pé o wá kó fún bloggers fún ẹ kó máa sọ̀rọ̀ sí Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land, ayé ẹ̀ máa bàjẹ́ ni. Àwọn ìyá mẹ́ta máa fìyà jẹ, àwọn ìyá mẹ́ta máa fìyà jẹ, Ogun Lákáyé máa fìyà jẹ, Èṣù Láàdé Ògiri máa tiẹ̀ lógun. Tí yìnbọn fẹ́ tó náà yìnbọn fún ẹ o, nítorí pé gbogbo tó ń ṣe nílẹ̀ Yorùbá òfin balẹ̀ Yorùbá jẹ́ ni o. Ìwọ wo Paríolódó sọ̀rọ̀ pé àwọn ọmọ Gani Adams ló kọ́kọ́ sọ̀rọ̀ sí ẹ, ìwọ gbàgbé pé olùkọ́kọ́ sọ̀rọ̀ sí Ìbà Gani Adams tó ń rán wọn níṣẹ́, ayé ẹ̀ máa bàjẹ́ ni. Ó máa ṣe orí burúkú ni nílẹ̀ Yorùbá. Wàhálà máa fi ẹ̀jẹ̀ máa talẹ̀ ẹ̀jẹ̀ wọlé Yorùbá ni. Àwa la ni glory nǹkan tó wà nílẹ̀ yìí. Ṣé wọn mọ nǹkan tó gbé security ni? Ṣé wọn mọ nǹkan tó gbé security ni? Kí ló ṣe tó ń ṣe dáadáa náà nílẹ̀ Yorùbá? Ṣé bọ́ yẹn ṣe nìyẹn? Àwọn tó ń tiẹ̀ níjọ́ sóríire, ẹnikẹ́ni tó ń tiẹ̀ mi mọ ìbájọkùnrin ìbájọbìnrin tó fa gbẹgbẹ jáde nínú ẹ bá jọ kú dànù ni. Wọ́n máa tẹ̀jẹ̀ wọlé, wọ́n máa fẹ̀jẹ̀ irú wọlé Yorùbá ni. Ṣé bọ́ yẹn ṣẹgbẹ́ ló ṣẹgbẹ́ yẹn ni? Ọmọ ẹgbẹ́ OPC ni ẹ̀ náà. Gbogbo ọtọ kó sínú ẹgbẹ́ tó ẹjọ́ ṣe káàkiri tẹjọ́ ṣe káàkiri tẹni kọ́ máa sọ̀rọ̀ sí Ìbà Gani Adams kò ní dáa fún yín ọmọ OPC ní ilé ọdún àmà bí àbítẹ́ ìbàbúrà ọdún àníkan lókù. Àbítẹ́ ìbàbúrà alálẹ̀ ẹ̀dẹ̀ gbọ́ mo ń sọ yìí o ilẹ̀ ẹ̀dẹ̀ gbọ́ ilẹ̀ ọ̀gbẹ́rẹ́ àfọkọ́ yẹrí alápòkà ó máa bínú sí ẹ ó máa fi kà sí ẹni tọmọtọmọ tẹbí tara ẹ gbogbo àwọn tó ń ní kó máa fún lówó tó máa sọ̀rọ̀ sí Ìbà Gani pé ọ̀hún ní sóore wọ́n máa ṣe gbọ́ máa ṣe gbogbo èpè tó ń ṣe yẹn orí inú máa dà lé o. Èmi dẹ̀ ti sọ fún mi tẹ́lẹ̀ o èpè tẹ bá mọ̀ kágbára yín gbé tẹ mọ̀ kó rí irú orí kẹrù sórí o ẹ̀yin lẹ kọ́kọ́ dá wà lálẹ́ o ẹ wọgbó lọ tẹ bá fẹ́ ṣiṣẹ́ igbó ẹ wọgbó lọ kẹrin lọ kẹ má bọ́ tamọ́ tẹ bá fẹ́ ṣiṣẹ́ igbó àwa wà nílé security làwa àwa ní láti jà fún ilẹ̀ Yorùbá ọmọ ogun wà nílẹ̀ gbogbo nǹkan tá a fi jagun ló wà nílẹ̀ ogun bẹ́ẹ̀ àwa ò ní bọn a ní ohun tó jù bọn lọ àwa ò ní bọn a ní ohun tó jù bọn lọ kò sí kọ́tà lè fi jà nílẹ̀ Yorùbá tó lógun bẹ́ẹ̀ lọ́wọ́ wa Gani Adams Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ 15 Ààrẹ Ọ̀nà Kakanfò jagunjagun ni aṣọ tó ń wọ̀ tẹ́ ń wò white yẹn aṣọ ogun ni kò bẹ̀rù rí ẹ̀rù ò bá bẹ́ẹ̀rù ò ṣe bá ó dẹ̀ sọ fáwọn náà pé ẹja mi kan tó bá ti fún wọn láṣẹ ààrẹ láti jà fúnlẹ̀ Yorùbá ààrẹ láti jà fúnlẹ̀ Yorùbá ìmọ̀ gbogbo òṣì tẹ́yìn ṣe ìdáhùn tẹ́yìn kan wà tó ń tiẹ̀ gbogbo nǹkan báyìí kò ṣe àwọn alálẹ̀ ń gbọ́ àwọn ìyá mẹ́ta ń gbọ́ wọn máa bínú sí ẹni o gbogbo ẹni tẹ́ ń bínú sí Ìbà Gani Adams ìfìtí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá land wọn máa bínú sí ẹni o torí kò rí tí yìí rò láyìí dá owó tó bá wọn tó fi ń jẹun òun ni máa ń lò tó fi ń ṣe ètùtù ilẹ̀ Yorùbá olómiṣẹ́ ètùtù ilẹ̀ Yorùbá ó fi ń ṣètùtù ilẹ̀ Yorùbá kó bá àìmọye orígun káàkiri orí ilẹ̀ Yorùbá kankan tó ń lọ tó ń ṣètùtù mẹ́ kógun máa wọlé fún wa o ẹ̀yin lẹ́ ń fọ́gun fún wa o ẹ̀yin lè yan Fúlàní o ṣáà Fúlàní tí wọ́n lọ bá rí gbọ̀ngàn ṣáà Fúlàní tó ń pààyàn lọ́ba ni àbọ̀ ọmọ kan tó ń ṣe ni àwọn Fúlàní tó ń sọ Yorùbá
ló ń lọ bá àwọn sọ pé àwọn ló jiyàn gbé òkè ó fún wọn ní 2 hours ṣọ́ọ̀tì kọ́ ọmọ ẹ jáde fún ẹ o ṣe fídíò mo dẹ̀ mọ̀ pé tó bá jẹ́ pé lóòótọ́ ti kó jáde fún ẹ wà á kó wọn jáde wà á jẹ́ kọ́ mọ̀ pé bó ṣe rí nìyẹn ògùn ló máa pẹ́ pẹ̀lú ogun tó ń pa yẹn òun parí ilẹ̀ Yorùbá àwọn ìyá mẹ́ta ló máa bínú sí ẹ ayé ẹ̀ lè máa bàjẹ́ ni o máa sórí burúkú ni mo lórí burúkú ẹ̀ dá yìí kí ló ṣe tó ń ṣe bálabàla kí ló ṣe tó ń ṣe dédédédé kí ló tó ń ṣe yamayama ojú mi dáadáa amọ́ra wa dáadáa pàdé mi lọ́nà kọjá kájọ fèsì ara wa gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ o lè máa dárúkọ wọn mo sọ mẹ́fà ọmọ sóòmù méjì wà lẹ́yìn ẹ ọmọ sóòmù méjì wà lẹ́ fi mí wọ̀n wọn kò jẹ́ kọ́ ọmọ sóòmù méjì wà lẹ́yìn ẹ tó wà nínú sóòmù tèmi tí mo control wọ́n ti wá bá ẹ kò ní jọ dáa fún ìgbà kò ní jọ yẹ yín tẹ́gbẹ́ ìbá gàrà sílẹ̀ fi ṣe yẹ̀yẹ́ ẹ̀yin olórí burúkú a máa fẹ̀gẹ́ ìṣẹ̀lẹ̀ Yorùbá ni o a máa fi túkọ̀ Yorùbá yìí ni tí tó máa fi ráyè bọ́yẹ̀ ṣẹgbẹ́ kó ló ṣẹgbẹ́ yẹn o bọ́yẹ̀ ṣe ìjàgbara kó ló ṣe èèyàn máa ń ṣèjàgbara tó máa ń gbé fídíò káàkiri ẹwà òkò tí mo ṣe lónìí sójà olórí tó lọ sójú ogun rí tó sọ pé nǹkan báyìí làwọn ṣe ọlọ́pàá olórí tó lọ sójú ogun rí tó ní nǹkan báyìí làwọn ṣe ẹ tún wá parọ́ ẹ wá sórí ṣìṣì kan pé ààrẹ ń gbowó lọ́wọ́ olóṣèlú ààrẹ mọ̀ nípa gbogbo tó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ wùwò nìyẹn ṣé wọn kọ́lẹ́tà sí wọn ni pé kó fún wọn láyè àwọn wàá sọ 6 months ẹ̀ fún 3 months pé a sọ 6 months mọ́ kẹ́ni mọ̀ kọ́ mọ́ ogún bẹ́ẹ̀ kódà kí gbogbo Lagos má dá sí kọ́ẹ́bọ̀ yọ ẹnì kan àbí Ọ̀ṣun ẹnì kan ló má dá sí kódà ẹ má mọ̀ kẹ́rù kún bẹ́ẹ̀ kò ní dá fún yín ẹ má sórí burúkú ni mo débẹ̀ mo dóná ọ̀rọ̀ sì kú o tẹ bá sì bẹ̀ tẹ bá tún continue a máa fèsì fún yín ọmọ Oòduà ni mí. Sunday ehoro àbí kí ló ti ń pè ẹ́ ọ̀nà lọ dá ìrù aláǹgbá àbí kí ló dá sílẹ̀ ìrù aláǹgbá ló dálẹ̀ because wàá ṣe ń wọ ẹ̀yìn owó òun ṣe jagunjagun lẹ̀ Yorùbá o tó gbogbo àwọn social media tó ń gbé ẹ tọkàn ń parọ́ wèrè fẹ́ anybody káàkiri nílùú wọn ọ̀dẹ̀ tí mọ̀rún yẹn tó yà wọn ọmọrún yẹn tó jẹ́ sotiye ó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ní ìjọ́ wò lẹ bẹ̀rẹ̀ èrú aláǹgbá bí irú kílẹ̀ pé ìjọ́ wò lẹ dé ìjọ́ wò lẹ bẹ̀rẹ̀ ó fẹ́ fi wá ó fẹ́ fi ẹ̀yin ẹ fẹ́ fi wí àwa àtàjẹ́ pé yẹ̀sà ti ń babọ̀ ìdọ́ǹtè kékeré kọ́ ó ti pẹ́ ó jura wọn lọ Sunday Igboho ó jura wọn lọ o báyìí kì í tàn ẹ́ kó bá bìrì nígbà pé ẹ̀ ń wọnú gbó sẹ́yìn àìmọye nǹkan tá àti àṣì àìmọye bá a ṣe wọnú gbó tó àti tó fèsì tó àwa ti wọnú gbó lóríṣiríṣi àti ṣe oríṣiríṣi mẹ́lẹ́mẹ́tì rẹ pé àwọn ti fèsì gan àwa ò kì í gbé fídíò à ń gbé sẹ́ẹ̀tì kàmákàmí lára pé nǹkan tá à ń rí o àti wọnú gbó fún kíni ó dẹ̀ ń ṣe security tó ń pè é ní security ẹ̀ wá ń gbé ìrìn àwọn ìgbélọ́wọ́ àwọn rè àwọn wà ní màálù kan màálù wà bẹ̀ èèyàn wà bẹ̀ kí ló ṣe yín sókọ́ lè bọ̀ wípé jagunjagun ó kì í ṣe jagunjagun Sunday ó kéré sí òun ṣe jagunjagun àwa ti ń ṣiṣẹ́ pọ̀ ọjọ́ ti pẹ́ OPC làwa o agbára dẹ̀ wà ìjọ yìí jami tẹ̀ èèyàn tó númi nínú kò ń pariwo àgbà tó númi nínú kò ń pariwo Sunday ariwo lásán ló kò ń pa mi ní parọ́ fún ẹ àwa ń ṣiṣẹ́ o àwa ò kàn wá gbé fídíò kan bá ṣe wáyé àjọṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá ni àjọṣiṣẹ́ pẹ̀lú sójà sotiye àjọṣiṣẹ́ 24/7 títí dé ní àjọjọ máa ń ṣiṣẹ́ 24/7 sotiye kò sí bí tẹ́ a fẹ́ wọ táà ní wọbẹ̀ a máa wọbẹ̀ sotiye ẹ wá bẹ̀rẹ̀ sí ní pariwo káàkiri ẹ̀ ń wọgbó ẹ ti wá ń bì kan ìgbó ìsáfù wèrè wo ló ń wọ̀ ibi tó wọ lọ tó jẹ́ pé wọ́n fìbọn lé yín bẹ̀yẹn ni àwọn ọmọ kéékèèké náà fìbọn lé ẹ Sunday ó kéré sí o àwa táwọn wò táwọn tó ń wò yìí jagunjagun gidi làwa gan àwọn tó bá rí wa tó ti bá ti rí mi sọ ma ti wò pé ẹni yìí jagunjagun ni àwa òun fọ́ńdù ni àwa ò ní jáde tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀ lè sọ pé ẹrú wa gbogbo ṣe ń pariwo tó ń ṣe àwa ò jáde bẹ̀rù dà pé àti ṣetán pẹ̀lú yín because tó bá rí pé ta bá ń wò báyìí ló máa dàbí gbá pé ẹ̀ẹ́dẹ̀ kankan Sunday Igboho ẹ̀ẹ́dẹ̀ anything o lótìyé. ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin ìran mi ṣe bọ́rọ̀ lẹ́gbọ́ yìí gbogbo ohun tó fi ṣagbára tí máa ń kó lọ inú igbó tí wọ́n ń lò nínú bẹ́ẹ̀sì wọn ìyá mẹ́ta yẹn ò ṣe lò ó kó o lọ fi pàdé àwọn bandit ìyá mẹ́ta yẹn ò ṣe lò láti fi pe àwọn ọmọ tí wọ́n kó wọgbó ìyá mẹ́ta yẹn ẹ̀ rí lò láti fi lé wọn kúrò nílùú Ìbàdàn ìlú Èkó gbogbo ibi tí wọ́n wà ẹ̀ rí yẹn lò Ìgbòho Òòṣà ló ń darí ẹ̀ sí àtàwọn alátẹ̀lẹ́yìn wọn. bẹ́ẹ̀ èmi ń pariwo fún yín pé ẹ má gbàgbé ìpìlẹ̀ ẹ má gbàgbé májẹ̀mú ìbúra tí wọ́n ṣe fún yín lọ́jọ́ kìíní àná nígbà tí ẹ gbà wípé ẹ̀yin fẹ́ ṣọmọ OPC mò ń sọ̀rọ̀ nípa àwọn OPC ayé àtijọ́ léyìí tó bá kùn láàrin yín yàtọ̀ sáwọn gbàrọ́gùdù àwọn pé torí pọ́ mọ̀ pé ọ̀daràn lòun tọ́wọ́ OPC bá tòun tó sáré lọ wọnú OPC àwọn yẹn kò sí gbòòrà kankan mọ́ ọ̀rẹ́ mi ni ó sì ṣetán láti bá a ṣiṣẹ́ ó ti ṣiṣẹ́ ọmọ Oòduà ni ọparí àbájọ tí wọ́n fi lọ jalè tí wọ́n sọ pé OPC ni tí wọ́n fi OPC ṣọ́ síríìtì tó lè ó tún máa jà wọ́n láyé àtijọ́ gbà wá ṣẹ̀ síríìtì tó OPC tí bá ń ṣọ́ wọn bí olè ọ̀hún jà dárí OPC ń ṣọ́ síríìtì wọ́n tó táyà ọkọ̀ lọ
wọ́n ń yọ brain box, wọ́n ń gé sí window, wọ́n ń kó fóònù. No, ìpìlẹ̀ ti bàjẹ́ ni, wọn ò tọ́ bó ti yẹ kí wọ́n tọ́ ni. Ọba jẹ́ bó ṣe wà nígbà wáṣẹ̀, irọ́ ni, wọn ò bí ẹ̀dá. Ó lè ọgbọ́dọ̀ gbọ́ pé OPC ló ń ṣọ́ street yẹn kọ́ wọbẹ̀. Ẹ wá ṣe tán láwọn èèyàn buyín, wọn ìbuyín, wọn ò tí ì buyín. Mò ń bọ̀, ẹ gbọ́ ìsìn ọ̀rọ̀ yín, gbogbo nǹkan ló lèsì. Ìsìn ọ̀rọ̀ yìí rèé látànú àwọn tẹ́ ẹ kó láàlàṣe fún àwọn rèé, ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. Ọlọ́run dákun là ẹ́ lọ́wọ́ Gani àtàwọn ọmọ rẹ̀, Ọlọ́run dákun gbà ẹ́ lọ́wọ́ Yorùbá elétekéte, Ọlọ́run dákun là ẹ́ lọ́wọ́ Fúlàní ajínigbé, Ọlọ́run dákun gbà ẹ́ o. Sunday Igboho bàbá Dami, Ọlọ́run dákun là ẹ́. Sunday Igboho bàbá Dami, Ọlọ́run dákun gbà ẹ́. Nínú Yorùbá nation yìí tí mo fẹ́ kó ṣàṣeyọrí, tí mo fẹ́ ká gbádùn ayé pẹ̀lú àṣẹ Elédùmarè, wọn ò ní jèrè tọmọtọmọ. Yorùbá nìwọ ò kì í sádàmọdì èdè só ti yé. Ọlọ́run máa tì ẹ́ lẹ́yìn, àwọn tó nílé ayé máa tì ẹ́ lẹ́yìn. Sunday Igboho Òòṣà, orí gbogbo abiyamọ, orí ọkùnrin, orí obìnrin, wọn ò ní fi ẹ́ lẹ́ngbà kọ̀ọ̀kan. Orí wọn máa tì ẹ́ lẹ́yìn, wàá ṣàṣeyọrí lẹ́nu iṣẹ́. Gbogbo àwọn tí wọ́n bá fẹ́ ba iṣẹ́ jẹ́, wọ́n máa yọ sọnù bí ọmọ wọ ni. Àwọn tí wọ́n bá wá ń robi lórí àwa tó ṣe pé à ń bá kọpẹ́ àbí à ń tẹ̀lé ẹ, ọ̀sán gangan ni wọ́n fọjọ́ lọ́jọ́ lọ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹni ọba mọ iyì wúrà la máa tà fún. Sunday Igboho Òòṣà, owó bàbá Dami, àgbà ńláńlá ó wà ń bẹ̀. Kí akáwọn sàn mọ́ rí ẹ̀, bàbá ní ọ wà ń bẹ̀ ọ̀dẹ́rẹ̀dì o. Ọlọ́run máa tì ẹ́ lẹ́yìn, àwọn tó nílé ayé máa tì ẹ́ lẹ́yìn. Wọn ò ní jẹ́ ká yóò rí ọmú, wọn ò ní baṣẹ́ ọwọ́ ẹ̀ jẹ́. Gbogbo ẹni tó bá fẹ́ baṣẹ́ ọwọ́ ẹ̀ jẹ́ tí ó fẹ́ kó ṣàṣeyọrí lẹ́nu ìrìn àjò yìí, lẹ́nu Yorùbá nation yìí tí mo fẹ́ kó ṣàṣeyọrí, tí mo fẹ́ ká gbádùn ayé pẹ̀lú àṣẹ Elédùmarè, wọn ò ní jèrè tọmọtọmọ. Yorùbá nìwọ ò kì í sádàmọdì èdè só ti yé. Ọlọ́run máa tì ẹ́ lẹ́yìn, àwọn tó nílé ayé máa tì ẹ́ lẹ́yìn. Sunday Igboho Òòṣà, orí gbogbo abiyamọ, orí ọkùnrin, orí obìnrin, wọn ò ní fi ẹ́ lẹ́ngbà kọ̀ọ̀kan. Orí wọn máa tì ẹ́ lẹ́yìn, wàá ṣàṣeyọrí lẹ́nu iṣẹ́. Gbogbo àwọn tí wọ́n bá fẹ́ ba iṣẹ́ jẹ́, wọ́n máa yọ sọnù bí ọmọ wọ ni. Àwọn tí wọ́n bá wá ń robi lórí àwa tó ṣe pé à ń bá kọpẹ́ àbí à ń tẹ̀lé ẹ, ọ̀sán gangan ni wọ́n fọjọ́ lọ́jọ́ lọ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹni ọba mọ iyì wúrà la máa tà fún. Ẹ káàbọ̀ padà. Ẹ sáà ti gbọ́, ẹ̀yin fúnra yín lẹ fi ti ara yín gbọ́, ẹ̀yin fúnra yín. Yes, èsì ọ̀rọ̀ fún àwọn ọmọ Ìbà Gani Adams ni ó lóun ṣe olóyè Sunday Adéyẹmọ lóore, òun lòun mọ bọ́n ṣe gbà á lẹ̀. Ní Kútọ́nù, ẹ dákun, ta ló mọ nọ́mbà bàbá? Ẹ má tiẹ̀ wulẹ̀ pé bàbá mi Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, kò sẹ́ni tí ò mọ̀ ohun tó wà nílẹ̀ yìí, tí ò mọ̀ skọ́ọ̀sì. Gbogbo wa la mọ bí ṣe ń lọ. Ẹ má wulẹ̀ dára yín láàmú, ẹ má fàkókò ara yín ṣòfò. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ pátápátá fún ẹ òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ ní àṣà àti ònìkan wọn. Wọ́n lè sọ̀rọ̀, mi ò lè dispute ẹ̀ lásìkò yẹn torí pé controversy wà kó tó di pé ìṣẹ̀lẹ̀ burúkú yìí ṣẹlẹ̀ lóòótọ́. Àwọn náà lè wà á lè sọ̀rọ̀ kí wọ́n má sọ pé ọwọ́, kí wọ́n lè sọ pé ọwọ́ mi mọ́, mo lọ́wọ́ ń bẹ. Yes, it's true. Or possible. It's a possible. Ṣùgbọ́n àwa lọ Kútọ́nù, a lọ kọ lẹ́tà, a lọ ṣe kinní tí bàbá Caro White tí wọ́n sọ nílòyè tí wọ́n náà jẹ bọ́ba jíròrò. Bọ́ba jíròrò ṣe, ó má ṣe nìyàn, bọ́ba jíròrò ṣe, bàbá ṣe nìyàn o, ṣẹ́yìn ni ẹ̀yin kọ́ o, ẹ̀yin kẹ̀, ẹ̀yin kọ́ ni wọ́n kì bẹ́ẹ̀. Tí wọ́n sọ yìí, it is not my wish, kì í ṣe nǹkan mi, nǹkan tínú mi dùn sí láti máa bá yẹn fà á kájà nínú ìran Yorùbá, pàápàá èèyàn alágbára ilẹ̀ Yorùbá. Ẹ̀yin tá à ń fojú wò ní pétò ẹ̀ ń síwájú, táwa tẹ bá ti ń lọ káwa tẹ̀lé yín. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ bá ibi tá a ti rí tí ọgbọ́n tá a bá ọgbọ́n bẹ̀,
ọmọ kékeré wo ló jáde láàrin àwọn OPC tó sọ̀rọ̀? Àwọn mọ nǹkan tó ń lọ. Ẹ̀yin àgbàlagbà tẹ́ ti bímọ, táwọn ọmọ yín ti bímọ nílé ọkọ, táwọn ọmọ yín ti lọ ní ìyàwó, ẹ̀yin lẹ ń sọ̀rọ̀. Ẹ̀dẹ̀ sọ̀rọ̀ yẹn sàn. Bàbá kan nìkan ló sọ̀rọ̀. Mo gbìyànjú bóyá mo lè rí gbé wá tó nọ́mà. Bóyá wọ́n ní chairman kìíní kan ní area Ogun State. Gbogbo ẹ̀yin yòókù àmọ́ bí tán ti hẹyìn. Ẹ̀yin lẹ́gbà Sunday ulẹ̀ ní Kútọ́nù, ẹ ṣé o, ṣèbẹ́ ti gbà á lẹ̀. Nígbà ẹ gbà á lẹ̀ ní Kútọ́nù, gíndé tẹ̀ wá bá Buhari pé tó jẹ́ ọ wọlé kọ́dà yín lóhùn. Ìbéèrè tí kẹ́ máa bá ń béèrè ni. Tí ọba wa dánú ẹ̀ nígbà ẹ̀yìn ní ọmọ gbà rà pé a ti gbé gbà o. Tó fi wá jẹ́ pé gbà Tinubu dé. Tinubu sì lóhun ò gbéṣẹ́ fún yín, ẹ lọ gba contract ẹ gbà lọ́wọ́ Jonathan lọ́jọ́ sí. Fásfàsà lọ̀rọ̀ lé ayé náà. Ìfàṣẹ̀hún tẹ gbógun ti Fáṣẹ̀hún ni pé ẹ lọ gba nǹkan lọ́wọ́ Ọbásanjọ́. Lẹ ṣe divide OPC fún ara ẹ lọ́dọ̀ OPC ẹlẹ̀. Lẹ ṣe dẹ́gbẹ́ méjì. Ẹgbẹ́ tẹ dá sí méje ti di mẹ́rin báyìí àbẹ́ márùn. Látọ̀dọ̀ tí Fáṣẹ̀hún sì dúró digbí, wọn ò spiriti. Àwọn tó ti jọ ọmọ Fáṣẹ̀hún láti gbà yẹn, wọn ò ìjà kankan ò wáyé láàrin wọn pé wọ́n pínra wọn. Wọ́n kàn spread lọ díẹ̀díẹ̀. Àwọn ò fi bẹ́ẹ̀ pọ̀ lọ títí torí wọn ò wá wá ògiri wá èèyàn. Àwọn OPC tí wọ́n máa fògùn threat àwọn ará àdúgbò ọmọ Yorùbá, ẹ̀dẹ̀ sọ pé ẹ gba ìmùlẹ̀. Wọ́n múlẹ̀ fún yín kẹ́ tó gbà. Akósinmi ọ̀sẹ̀ ẹ dákun ẹ bá mi pín. Wọ́n ní àwọn làwọn gba Sunday Igboho sílẹ̀. Títí ìgbà míì tá a tún pàdé, ọ̀sẹ̀ yá gbé wa ó dàgbà.